Ọláìyá Igwe ó mà ṣe Ọláìyá Igwe Ọlọ́run tí a máa sọ pé nǹkan tẹ́ fẹ́ jẹ ni ò kì í jẹ́ kẹ́ gbọ́n ni ṣá máa sọ pé nǹkan tẹ́ fẹ́ jẹ ni ò jẹ́ kẹ́ gbọ́n ni pẹ̀lú ọjọ́ orí yín yẹn kò síyàn tí ò mọ̀ pé ìgbà Tinubu kò favour anybody bọ́n nǹkan tẹ́ máa jẹ látijọ́ tẹ́ ti rìn òhò lọ sí beach tẹ́ lọ rìn òhò tẹ́ sọ pé ń gbàdúrà fún Tinubu tẹ́ ṣídìí lẹ̀ lágbàlagbà ó ní ọjọ́ yìí ó yẹ kó da yín dùbò lẹ́yìn kó fi yín dáadáa àṣẹ at the end of the day wọn ò fún yín nǹkan kan àṣẹ níṣe rẹ̀ ẹ bọ́ pátá ẹ lọ ṣe ọ̀nà ṣé mo bá àwọn ọmọ kéékèèké tó bá ti rójò tó máa bọ́ pátá tó máa sá lọ bí Ọláìyá má ṣe bọ́ pátá tó sá lọ sí beach tí ẹ bẹ̀rù kí ẹja má lọ jẹ pọ́nrán yín ẹ wá sọ pé ẹ ṣàdúrà fún Tinubu ṣé Tinubu bó ṣe wà yẹn ó ní ìdí àdúrà ṣebí ibi ó ní adìyẹ tó ń fẹsẹ̀ túnú kòkò ó ń túbi tó máa sùn ṣe ni èwo làdúrà ìsọnù èwo làdúrà oníhòòhò ṣé Tinubu Godfather APC master afọbajẹ afiginijẹ political Godfather òun ló ní ìdí àdúrà yìí àbí ẹ lọ ń túbi tí ibi kíní ìṣàsùn lẹ lọ ń túṣe tẹnu yín tara yín lẹ́yìn every time tó bá ti gbé yín sí interview báyìí ọ̀tọ̀ nìkan tó ń béèrè o ọ̀tọ̀ nìkan tó ń sọ báwo lẹ ṣe rí ìgbà Tinubu sí torí a mọ̀ pé ẹ polówó fún Ọláìyá máa wá sọ pé wọn ò fóun lówó gbogbo ìgbà ni ò kí ń gbowó gbogbo ìgbà ni ò kí ń gbowó ṣé na by force ìgbà tọ́wọ̀ ti fún yín lówó ẹ̀ẹ́dẹ̀ lọ wáṣẹ́ ṣe ẹ̀yin tẹ́ máa ń ṣe fíìmù ní tẹ́ máa ń jẹ́ kó máa ń bú àwọn tó ń ṣe fíìmù torí ẹnu yín nìkan lẹ mọ̀ wọn ò fún yín lówó lẹ bọ́ pátá tẹ́ gbọ̀nà bíìtì lọ tó bá fún yín lówó ńkọ́ kí lẹ máa wá ṣe ṣé dandan ni kẹ́ ẹ ṣe pọ̀lì ṣé Tinubu ò lè gbèjà ara ẹ̀ ni Tinubu ṣé Tinubu kò ní ìdí yín fẹ́ ní tì ẹ̀yin lẹ ní ìdí ẹ̀ torí àtijẹ àti mu yín tọ́lọ́run bá fi síbi tó nira ẹ̀yin lẹ ní ìdẹ kò ní ìdí yín fẹ́ ní tì. ẹ wá ń ṣe lágbálágbá ẹ wá ń sá lọ interview from interview to interview kọ́ lè bá yín sọ fáwọn politician wípé ẹ rówó gbà o àwọn tó kù gbowó ojú ò tẹ̀ kí ojú ò kì í tì yín o àwọn tó kù gbowó o ẹ rówó gbà o àwọn tó kù Tinubu gan gbowó o wọn ò fún yín kankan ṣe mọ mọ́nàmọ́ná ebi ló máa pa yín kú ẹ̀yin àgbà játijàti ṣé nǹkan tó ń béèrè lẹ́ ń sọ yẹn wọ́n ní ṣé ìgbà Tinubu ṣó sàn yín ẹ mọ̀ pé ẹ ti fọ́kọ̀ wọ́n sì lóò kẹ́ admit pé ẹ ti fọ́kọ̀ ẹ wá ń beat around the bush ẹ wá ń beat around the lágbàlagbà ẹ imagine lágbàlagbà pẹ̀lú ọjọ́ orí yín yẹn ó máa ka gbogbo nǹkan tó sọ fún yín gbogbo nǹkan tí dádì yín sọ àwọn àgbánu Nollywood they were asking him to talk about Aṣíwájú. He was busy beating around the bush with what he did during the election of Aṣíwájú that he went naked to pray for Aṣíwájú. Wọ́n ní kí bàbá yín ìyẹn mọ́dé mọ́dọ́là kó sọ nípa ìjọba tó wà yìí táwọn èèyàn complain pé ìyà ti fẹ́ jẹ wọ́n pa gbogbo nǹkan ló wọ́n. Wọ́n ní ṣe ló ń beat around the bush. Torí pé òun náà mọ̀ pé àtòun àti bàbá ẹ̀ wọ́n ti fuck up. Only though I asked him the reason he did such, he told me God that told him to do it for Aṣíwájú. Ọlọ́run sọ pé kó bọ́ pátá kó rìn owó ọjà torí pé ó fẹ́ campaign fún Tinubu. Ọlọ́run ò sọ Ọlọ́run ò kì í rán yàn irúṣẹ́ dáadáa bẹ́ẹ̀. Ọlọ́run bá tẹ̀ fẹ́ rán iṣẹ́ á ní kó bẹ́ orí ẹ̀ kó gùn bẹ́ẹ̀ ni. Tàmí wàá mọ̀ pé bẹ́ẹ̀ ni
ó fẹ́ sọ bọ́ wàá ta ẹ̀jẹ̀ sílẹ̀ orí wàá lọ bá abẹ́ni lórí báyìí wà ní kán bẹ́ orí ẹ̀ fẹ́wú kán fi ṣe kinní fún Tinubu kéèyàn máa bọ́ pátá lọ sí bíṣ ó ní Ọlọ́run ló pè ẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò pè ẹ́ bí Nàìjíríà ṣe máa da ẹnu ló gbẹ ọ̀ǹgà nǹkan tó ń pè ní ọ̀ǹgà ni nǹkan tó ń pè ní ebi na wọ̀tá Ọlọ́run má jẹ́ kí ebi pa wá ó ní Ọlọ́run ló pè òun pé kóun lọ bọ́ pátá ní beach kóun lọ máa polówó Tinubu ní beach Ọlọ́run sọ fún ẹ pé kó bọ́ pátá ẹ̀ kó rí òun lórí beach kó lọ máa polówó APC ṣé àwọn Yemọja ló fẹ́ polówó ẹ̀ fún ni because I don't understand Ọlọ́run kì í rányàn níṣẹ́ rádaràda ní gbogbo ọdún yìí Ọlọ́run ò rán ẹ níṣẹ́ o kò rán ẹ níṣẹ́ sí ordinary people kò rán ẹ níṣẹ́ sáwọn colleague ẹ APC presidential candidate ló ní kó wá lọ bọ́ pátá fún ẹ jọ̀ọ́ sà ẹ máa lo làákàyè tẹ́ bá ti ń sọ̀rọ̀ àwa náà ní àwọn wo lẹ́rù kó ń gbọ́rọ̀ yín wọn presidential candidate tó lè fún ẹ lówó lọ́lọ́run wá sọ pé kó lọ bọ́ pátá fún ó dáa bọ́n ṣe fún ẹ ní nǹkan kan Ọlọ́run ó yẹ kó tún fún ẹ ní bílálà ni ó yẹ ká síwájú gbé ẹ báyìí wọ́n máa fi ẹ ní ẹgbà ni because what in the madness is going on there ṣé Tinubu fún ara ẹ̀ gan bọ́ pátá ẹ̀ bí bàbá gan ṣe ń tọ̀ bàrà ṣó bọ́ pátá rí kó wọn sọ pé òun fẹ́ lọ pray nìyẹn kí wà ní tiẹ̀ àtijẹ́ àti múnà àwọn pípọ̀ ìbáka tí kù lójú enterprise tí kù lójú ẹ máa gbọ́ ó ní God told me to do so for Aṣíwájú and how Naija people drag him for supporting Aṣíwájú they no go drag you wọn ò ní sí your vote is your right but kó lọ máa bọ́ pátá torí pé o fẹ́ vote kí ló dé at the end of the day wo candidate yẹ ó fi àjàrà àlù ni àwọn èèyàn ṣépè fún tó ti lè mú káwọn àwọn ṣàgán máa fún nípè àwọn èèyàn ṣépè fún ni candidate tó náà sọ pé kó lọ bọ́ pátá fún ní beach at the end of the day ó fìyà jẹ àwọn aráàlú ìyà jẹ àwọn èèyàn gan ìyà ṣe kí ni ó jẹ àwọn èèyàn gan ìwà àtàwọn candidate ẹ rádaràdà so ṣọ́nà ló pé ẹ̀rẹ́ yẹn àbí wọ́n ló pé rẹ̀ fóònù tó lọ́hùn pé ẹ̀ sídà mọ́dé mọ́dọ̀là fóònù tó lọ́hùn ọba pé ẹ̀ sídà ṣé Ọlọ́run pé ẹ̀ kí Tinubu wá lọ fìyà jẹ àwọn èèyàn káwọn èèyàn máa kígbe kébi máa pa wọ́n ẹ máa gbọ́n ní despite all the insults Atọ́láìyá didn't see anything and I know some people that didn't do half of what he did they were compensated of course àlórí pé àwọn èèyàn ò bọ́ pátá ní ebi ló pa ẹ̀ náà Ọlọ́run ò pè ẹ́ sórí pé ipò ẹ ló pè tó lọ fi ń bọ́ pátá they said they give other people money but they refuse to give you money because even them know say na because of hunger na you come meet them. Tinubu is very smart he knows who are doing anything because at the end of the day pátá tó lọ bọ́ ní beach yẹn in fact ó tún jẹ́ kó tún hate Tinubu sí ni torí wọ́n believe pé Tinubu ló rán ẹ kó lọ bọ́ pátá ó tún jẹ́ kó tún hate Tinubu sí ni ó tún kó tiẹ̀ ó tún kó bá Tinubu your vote is enough tó bá tẹ̀ sọ pé ó fẹ́ ṣe kínní àwọn tó fún lówó wọn bọ́ pátá kí ló dé tó bọ́ pọ́ náà ló pè ẹ́ kí ló dé tó wọ́n expect owó mọ́ọ̀dé mọ́ọ̀dọ̀nà ṣe bó sọ pé Ọlọ́run ọba ló pè ẹ́ kí ló dé tó wọ́n expect owó kan fún ìbọn náà lówó ṣó ti rí pé ti kù lójú enterprises ló lọ ṣe ó dáa bọ́ọ̀ ṣe fún ẹ ní nǹkan kan ọjọ́ mi lọ bẹ́ orí ẹ̀ fógun tó bá yẹ kó bọ́ orí ẹ̀ fógun ó sì mẹ́ wọ́n máa fún ẹ lówó bọ́ pátá lásán ló lọ bọ́ only despite all the insults Atọ́láìyá didn't see anything and I know some people they didn't do half of what he did and they were compensated because they understand the assignment is pé kẹ́ lọ máa rìn òwò ọjà kẹ́ tún máa subject Aṣíwájú to bully go and convince your people to vote ló bá tán ẹnu ló máa fi sọ̀rọ̀ campaign for your olórí ẹbí nǹkan tó sọ pé kẹ́ lọ ṣe nìyẹn wọn ò ní kẹ́ gba beach lọ kẹ́ lọ máa rìn òwò so rìn òwò o expect kan fún ẹ lówó ṣé wọn ò drag Aṣíwájú gan torí pé o tún rìn òwò they said it's one that sent you only some even came out to drag Aṣíwájú exactly and his family member
and they immediately compensated them. Gbogbo ẹ̀ náà lẹ rí ṣùgbọ́n náà ló pé kí ló dé tó jẹ́ pé owó ń sìn báyìí Ọlọ́run pè yín pé kẹ́ lọ rìn òun beach so that wọ́n á lè fún yín lówó ebi máa pa yín kù na everybody go feel am Tinubu ti sọ na everybody go feel am you never see anything no be una candidate no be ọmọ wa ni ẹ jẹ́ ó ṣe no be ẹ gbé kíní ìwé mi ló kàn bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ ti gbé fún ó dẹ̀ ti ṣe kíní ó dẹ̀ ti bójú yín jẹ́ una never see anything ṣẹ́rí kò sí ìsinmi fẹ́ni tó gbódó mi ẹ wò ebi á pa yín kù ni ebi kọ́bọ̀ tó yọ ẹ ní rí wọ́n ní do you guys want me to mention names or I should quit? Actor Olaiya needs to speak up too now. He should tell the public the truth. If he's enjoying Asiwaju tenure, not for him to be deceiving himself. Yes. Kò sí anybody tó enjoy èmi lókàn. Kò sí anybody tó bá pè báyìí. Complain. Ṣé ẹ ti pé Naija recently? Ẹ wo bó ṣe ń complain. Kò sí anybody tó enjoy tenure man. Ó ṣe kí ni? Ó burú jáì. Àwọn èèyàn sọ pé they are like from fry pan láti Buhari to fire ni. Ó burú kí ni? Ó burú jáì. But they will not talk. Mo tún rí Ọlámídé náà. Wọ́n ní youth leader kìíní kan. Tí wọ́n bá tún ti dìbò tán sí. Ọlámídé á sọ pé ìhè láti di 21,000. Kìíní kan ti di kìíní kan. Òun need the helper. Ó máa post account. These people lẹ́gẹ́ náà wọ́n ti tún títí àwọn ṣe. Títí iwájú ilé wọn ti bóun ṣe. These people average Nigerians ẹ jẹ́ sọ fún tẹnu wọn náà wà. They don't like Nigeria. They don't. They only care about nǹkan táwọn máa jẹ. Tẹnu wọn ni oníkálukú wà. Tẹnu wọn náà wà. Ṣé rí gbogbo àwọn tó tẹ̀sí jáde lẹ́sìn rẹ̀? Àwọn tí ò jáde tó jẹ́ pé secretly wọ́n ti gba envelope. Wọ́n pe gbogbo wọn lọ sí Abuja nìyà. Wọ́n fún wọn ní envelope. Ẹ mọ̀ pé àwọn pé mọ̀dà tí ò tẹ̀lé wọn nígbà yìí. Ẹ mọ̀ pé ó ní reason. Envelope ń gbogbo wọn fi sọ pé èèyàn wa ni we have known him he used to have envelope. Àwọn tí ò jáde tí ò sọ̀rọ̀ wọ́n torí pé they are afraid pé kọ́ máa lọ bully àwọn. But if you think about it tẹ́ bá wo gbogbo strategy man wọn ló máa wọlé ẹlẹ́ẹ̀kejì. Ṣé rí nǹkan tó ń dùn mí ni pé ó yẹ kí àwọn èèyàn vote Obi ni but you cannot even trust Nigerians themselves. Kí àwọn èmi ló kàn gbé rẹsì kàn gbé gbogbo ẹ̀ fún wọn báyìí kàn gbà kàn gbowó kàn gba gbogbo ẹ̀ but tó wá ti dijọ́ yẹn kàn pa ẹnu pọ̀ pé èèyàn báyìí la fẹ́. These people will not do that. Tó bá dijọ́ yẹn wọ́n bí a kàn fún second chance. Nigeria lọ̀tá Nigeria. Nigerians lọ̀tá Nigeria. Bó ṣe wà yẹn they love suffering and smiling. They love suffering and smiling. That is it. And bí máa yẹn ṣe fi owó ra gbogbo ti ra gbogbo ó ti ra gbogbo ẹ̀tàn jáde kò sí nǹkan tó kù 33 out of 36 ló ti fall ó ti di camp lọ sí APC kí lẹ wá expect ó ti ra gbogbo ẹ̀tàn. Mo ní ilé táwọn èèyàn ti ń sọ gan tó wà concerning ní pé ṣé máì kì í ṣe kó fẹ́ ṣe lẹ́ẹ̀kẹta torí bó ṣe ń múùvù yẹn ó múùvù ju ẹlẹ́ẹ̀kejì lọ kó má yẹ pé múùvù yẹn lẹ́ẹ̀kẹta tó ń di camp gbogbo wọn sí APC kó má yẹ pé ó tún máa ṣe lẹ́ẹ̀kẹta. Naija ẹ ti kẹrùn èèyàn tó fìtì yín náà ti fún yín torí àwọn máa sọ ẹ máa sọ bí ẹgbẹ́ ní kẹ̀kẹ́ ẹ ti kẹrùn. So anybody tó ń bá bú lówó ẹ láwọ́ yín kẹ́ ẹ bomi lò bẹ́ẹ̀ ni eléyìí tẹ́ ti gbàgbàgbà náà ti tó bẹ́ẹ̀ ni eléyìí tẹ́ ti gbàgbàgbà náà ó ti ṣe kí ni ó ti tó. A lot of these people they are just after their pockets.
you will see them tí lè rí wọn ẹ jẹ́ kó súnmọ́ election time ẹ máa rí gbogbo wọn báyìí tó máa gbójú síta kò sí nǹkan tá a fẹ́ ṣe kinní kan it's not the end of the world. It's not bad, but at least everybody should come out and do the right thing for the first time in a long time. To my benefit money, but no envelope. Nigerians don't have integrity. Fún wọn ní envelope, àbíkó fún wọn ní Congo rice kan. Envelope àti Congo rice kan. Kó wá tó wá pa méjèèjì pọ̀. Ẹ máa wò pé hey. These are these people. Anywho, èmi ò pìtì nǹkan tó ní kálukú èèyàn tó bá jẹ gbì ló máa kú gbì. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ló ń ṣe bẹ́ẹ̀ ni so tí nǹkan kan bá ṣọlá ìyá kó lọ bá àwọn great grandfather ẹ̀ tó wà mẹ́. Kán fún ní kíni kán fún ní kán bu díẹ̀ fún lára national cake. Kúkú pin kárí ẹ̀yìn lẹ́jọ́ ń jẹ́ so ó mọ ibi tó ń bá lọ. Ẹ̀yìn èèyàn kò jẹ́ bó ṣe jẹ́ báyìí.